ààrẹ lẹ́tọ̀ọ́ láti kéde ìjọba ìlú Rọgbọ ó sì lẹ́tọ̀ọ́ láti yọ gómìnà àtàwọn aṣòfin ìpínlẹ̀ nípò. ilé ẹjọ́ tó ga jùlọ ló sọ bẹ́ẹ̀. ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà mà ti gbé ìdájọ́ kalẹ̀ pé ààrẹ mà ní àṣẹ láti kéde ìjọba ìlú òfararọ ní ìpínlẹ̀ yòówù láti dènà wàhálà tàbí ìlàhílo níbẹ̀. nínú ìdájọ́ tí àwọn adájọ́ méje tó jókòó gbọ́ ẹjọ́ náà tí wọ́n mà gbé kalẹ̀, 6 nínú wọn ó mà ló mà dájọ́ gbé ẹ̀tọ́ ààrẹ lẹ́yìn tí ọ̀kan yòókù tó mà takò. ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà ó mà wòye pé lásìkò ìjọba ìlú Rọgbọ ààrẹ lè ní kí àwọn adarí tí ìlú dìbò yàn kí wọ́n lọ rọ́kún nílé, àmọ́ ṣá o irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ ju ìwọ̀nba àkókò kan lọ. nínú ìdájọ́ onídàájọ́ Mohammed Idrisi ó mà gbé ìdájọ́ náà kalẹ̀. ó ṣàlàyé pé abala 25 ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ó mà ró ààrẹ lágbára láti gbé ìgbésẹ̀ tó bá yẹ láti dá àlàáfíà padà sí ibikíbi tí wọ́n bá ti kéde pé ìlú ò rọgbọ. onídàájọ́ Mohammed Idrisi ó ní abala náà kò mọ̀ sọ nísàn irú ìgbésẹ̀ tó lè gbé, eléyìí tó ti pàṣẹ bẹ́ẹ̀ tó fún ààrẹ lágbára láti lo ọ̀nà yòówù tó bá fẹ́ gbé gbà gẹ́gẹ́ bí èyí tó rí wípé ó tọ̀nà fún ohun tó wà nílẹ̀. ìpínlẹ̀ Adamawa àtàwọn ìpínlẹ̀ 10 kan tí ẹgbẹ́ òṣèlú PDP tó ń ṣàkóso lórílẹ̀‐èdè Nàìjíríà ó mà ló mà pe ẹjọ́ náà tako ẹ̀tọ́ tí ààrẹ Tinubu ní láti kéde ìjọba ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers. nínú èyí tí ààrẹ ti ní kí gbogbo àwọn tí wọ́n dìbò yàn fún àkóso ìjọba ìpínlẹ̀ náà títí kan gómìnà Fubara kí wọ́n lọ rọ́kún nílé o. ilé ẹjọ́ ti wá ní ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní àṣẹ láti kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ tó bá rí wípé wàhálà ń ṣẹlẹ̀ níbẹ̀. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run bá rèé yóò gbàdúrà èmi àti yín o.